Ah, ó ti ṣẹlẹ̀ àkàrà ti tú sépo o. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, Amẹ́ríkà ti bínú, wọ́n ti yarí, wọ́n ti dárúkọ bàbá Tinubu o. Wọ́n ti dárúkọ bàbá Tinubu. And you all know what that means. Amẹ́ríkà ti yarí pátápátá. Wọ́n ti gbé àwọn àṣírí kan jáde. Bó tiẹ̀ jẹ́ pé àwa ò rí bí àṣírí. Amẹ́ríkà ti bínú gbé àwọn àṣírí kan jáde nípa bàbá Tinubu. Kábíyèsí Elédùmarè. Gbogbo arájọ́ máa fi tiwa gbọ́. Bó tiẹ̀ jẹ́ pé lọ́dọ̀ owó èmi àtàwọn olólùfẹ́ mi kankan kò ń ṣe àṣírí. Ṣùgbọ́n fún àwọn tí wọ́n mọ bó ṣe ń lọ, tí wọ́n sí nínú system, ó máa jọ wọ́n lójú. Now, ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní wọ́n kọ petition ránṣẹ́ sí Amẹ́ríkà pé kọ́ máa dá àwọn Kírísítẹ́nì lóhùn, kò sí genocide o, kò sí kéde kan o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pósí tí wọ́n rí tí wọ́n tọ́ ń bẹ̀rì yẹn empty coffin ní kéde kan. Àwọn tó gẹ́gẹ́ bí a ṣe gbọ́, I'm not there, it was reported. Allegedly, benefit of doubt is there. So now, àwọn Amẹ́ríkà wá ṣe ìkọ̀kọ̀ tó ṣọ́ọ̀kì gbogbo ayé báyìí. Ǹjẹ́ mọ̀ tí wọ́n ṣe? Ǹjẹ́ mọ̀ tó ṣe? Nítorí pé wọ́n rí pé ìjọba bàbá Tinubu la wà. Tí wọ́n dẹ̀ wá rí pé àwọn Fúlàní tó kọ lẹ́tà, tó kọ petition, tó gbìyànjú láti stop àwọn ọwọ́ ìlú ìjọba Tinubu, l'Amẹ́ríkà fi bínú tó tú àṣírí síta. Kí ni nǹkan tí wọ́n sọ? Alákọ̀ọ́kọ́, nǹkan bíi mẹ́rin, àṣírí bíi mẹ́rin ni àwọn Amẹ́ríkà ti tú báyìí. Bíbo yìí ni wọ́n tú àṣírí. Ọ̀pọ̀lọpọ̀ a ti máa rò pé ṣé nípa age scandal, nípa educational, kódà eléyìí tí mi bá sọ, ó ṣeé ṣe kí ẹnìkan kan má sọ síta. Mo sọ fún yín, mo ní tẹ́ bá ti subscribe so YouTube channel Masbi TV, ẹ̀yin ìyá àti bàbá mi, ẹ máa fọkàn yín balẹ̀. Masbi ní tẹ́ẹ̀tù gbóná gan. Inú mi dẹ̀ dùn pé ẹ̀yin bàbá àti ìyá mi ẹ testify sí comment section pé lóòótọ́ o, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o, mo ti sọ in details for some months ago. Tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bú mi, irú ẹ ti pọ̀ jù, òun kúrò fáwọn èèyàn ní òun ṣe kinní kan ni o. But inú mi wá dùn pé tí n bá sọ̀rọ̀ yẹn, wọ́n á pariwo síta. Nígbà tó yẹn bá wá sí ìmúṣẹ, wọ́n ò ní pariwo síta. Irú èèyàn wo ni ẹ̀yin wa? Kẹ́ bá kọ sí comment section. Ṣé èèyàn dáadáa ni wọ́n ni àbí èèyàn dáadáa tún ni wọ́n? Ta torí nǹkan tá máa jẹ, ta fẹ́ bọjọ́ iwájú wa jẹ́, ibẹ̀ ẹ̀kọ́ ni mò ń lọ lé. Mo ti sọ, mo ní ẹjọ́ tó yọ lọ́hùn, tẹ́ bá ti rẹ́ni mídíà tó dárúkọ mi, tó parọ́ mọ́ mi, tàbí tó ṣàṣọ ọ̀rọ̀ tó jọmọ́ tèmi, ẹjọ́ nítorí Ọlọ́run, ẹ bá mi gé àárín yẹn, ibẹ̀ ni kọ́ ẹsẹ̀ ẹ̀dí ẹ̀ sí mi, Ọlọ́run ní mo fi ṣe. Masbi tí ìráyè fúlákà báyìí, Masbi compile mi bó ṣe ń jà nìyẹn. Now, Amẹ́ríkà ti gbé ìgbésẹ̀ kan tó lágbára. Ṣé bàbá gbọ́ pé wọ́n ti land? Ohun tí wọ́n wá ṣe yìí, ó yà mí lẹ́nu. Tí bá ní kó yà mí lẹ́nu, irọ́ ni o. Ó yà mí lẹ́nu. Màá tún wá fẹ́ àsìkò yìí fífi ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin alágbára Nàìjíríà, màá fi ọ̀rọ̀ yìí bá yín wí. Ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́, kẹ́ wá kọ́gbọ́n. Yorùbá ní táwọn máa gbẹ́ kòtò ọ̀tá, ẹ má jẹ́ àgbẹ̀ jìjù. Òtítọ́ kọ́ kò ṣe dáwọ́ bò. Bí wọ́n bá dáwọ́ bò òtítọ́, bó pẹ́ bóyá kó tún máa jáde. Àárò ògùn ẹ̀ ṣe. Now, mi ní fi ẹnu sọ àwọn pọ́ìntì tí mo ti kọ, máa mú jáde fún ilé ọ̀kọ̀ọ̀kan. Ẹyọ kan sì lélẹ̀ ní mẹ́rin o. This is just one thing of four. Now, ọmọ Yorùbá, President Donald Trump, èmi fẹ́ gbà pé bóyá ó ń parọ́ ni. Ó máa dùn mọ́ wa nínú tí bàbá Tinubu bá lè jáde wá clear ọ̀rọ̀ yìí, tàbí táwọn tó wà ní presidency tó bá lè clear ọ̀rọ̀ yìí,
inú mi á dùn gan ọ̀rọ̀ Dàpọ̀. Ọmọ Yorùbá ní àwa, ọmọlúàbí ni wá, a kì í yájú sí àgbàlagbà. Ṣùgbọ́n àgbàlagbà tó bá sọ àgbàdo nọ́ọ̀tì, ó ti sọ ẹ̀dá láwàdà ìdíyẹ. Àgbà tó bá fi ìṣẹ́wọ́ lù, igbákígbá ni wọ́n á fi gbomi fún ìyá. Gbogbo wọ́n yìí ni mò ń rí ẹ̀ tó bẹ̀ àti Binu sọ̀rọ̀. Ẹni tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí. Táàbọ̀ Ọlọ́run bẹ̀ ní kúrò lórí ẹ̀ láéláé, òun ni èmi ọmọ yín máa gbé tì. Now, Trump sọ wípé ẹ má jẹ́ ká láti inú ìwé kí n kà word for word torí àwọn èèyàn wa ọ̀rọ̀ wọn le díẹ̀. Wọ́n á ní àṣẹ ìbí kan tó kọ sínú ìwé la rí, kò ṣeé kà níbi tí átíkù yẹn kọ́kọ́ ti wá. Ẹjọ́ tó yọ Ọlọ́run, mo fọ́ Ọlọ́run Elédùmarè bẹ̀ gbogbo wa. Ẹ jẹ́ ká fi etí tó dáa gbọ́ kìíní. Ẹ bá yẹ ká fi etí ọ̀tẹ̀ gbọ́ o. Ẹjọ́ nítorí Ọlọ́run. Now, lẹ́yìn eléyìí, màá wá jọ́ọ̀pù sí ẹlẹ́kejì. Ó máa ṣe o. Ọmọ Yorùbá tí Donald Trump bá fi lè lọ mọ́ wa lọ́wọ́, kọ́ ló jẹ́ ká túrẹ̀ ní, kọ́ ló jẹ́ ká rí kọ́ńtì mi mọ̀. Tẹ́ bá lọ wo dáadáa, Donald Trump ò fẹ́ ràn wá lọ́wọ́. Ó fẹ́ gbà wá lọ́wọ́ àwọn Fúlàní tó pa wá. Tápa wa ò ká. Táà ní gbọ́dọ̀ máa fi àtáàkì wọn. Tó yẹ pé níbo tó bá àtáàkì wọn báyìí, wọ́n máa wọn lẹ́wọ̀n ni. Tó bá ẹ̀bù àmì tó mọ àwọn Boko Haram, ó máa lọ ṣẹ̀wọ̀n. Tó bá dàbí wọ́n, ẹ wo tó ṣẹlẹ̀ ní north. Máa kọ́ wa ọlọ́dẹ ẹni gbogbo èèyàn ló bẹ̀rù ẹ̀ fi ṣọ̀pọ̀nà. Ó ní yàrá ìyá ògùn. Nígbà táwọn army security computer securities tí wọ́n ti ń gbìyànjú láti capture àwọn tó ń jí wọn gbé wọn rí ṣe. Wọ́n dẹ̀ pé máa yẹn dẹ̀ mo ṣíkún lóye nígbà tí ọba mú gbé. Bóyá padà kú ni, bóyá gbé I don't know sir. But torí pé ó kọ̀ bá àwọn méjì mú ẹnìyẹn, wọ́n dẹ̀ fún lẹ́wọ̀n 45 years. Ó ṣọ́ọ̀kì yín àbí? Ó ṣọ́ọ̀kì mi náà. Bó ṣe ṣọ́ọ̀kì yẹn, ó tún wá ṣọ́ọ̀kì mi jù bẹ́ẹ̀ lọ. Èèyàn rán mi lọ́wọ́. Dájúdájú, plántọ̀ yá fún ṣe Sunday Igboho rí tẹ́ bá rántí dáadáa. Ẹ rí i pé ní early last year or last 2 years, àwọn ọ̀gá mi kan sọ̀rọ̀ síta tó sọ̀rọ̀ nípa ṣe Sunday Igboho. I think it's General Christopher or two. Tí òun ní ṣá, òun kan. Ó lè jẹ́ òun náà fine. So now, ó máa ṣe ọmọ Yorùbá. So ọ̀gá mi yẹn sọ nígbà yẹn, ó ní yẹn tí pé army máa ń welcome anybody tó bá lè ràn wọ́n lọ́wọ́. Yes. Wọ́n ní ṣùgbọ́n ẹni tó bá ràn wọ́n lọ́wọ́ tó wá ń buyan army kéré tàbí nǹkan kan, irú wọn nìkan tó ń ṣẹlẹ̀ sí máa ṣẹlẹ̀ sí. Tó fún lẹ́wọ̀n 45 years. Kò fàdíyà, kò pààyàn. Allegedly bá ṣe gbọ́, wọ́n ní kò pààyàn, kò sí kankan. Ó kọ̀ ran Nigerian army lọ́wọ́. Ó ti gbàgbé pé àwọn repentant Boko Haram wọ́n pọ̀ nínú army. Ó ti gbàgbé pé Buhari bàbá wọn ti kó wọn jọ sínú army. So irú wọn yẹn gan, wọ́n lè tẹ́ bá jẹ lọ sí wọn fún ẹni tó yẹ kó yìnbọn fún wọ́n lè yìnbọn fún wọn lè náà kú ọ̀lọ́ yìí. Army àdé ẹ̀wọ̀n ẹlẹ́wọ̀n. Lòótọ́ mọ́ wọn tó mẹ́sẹ̀. Now, ẹ jẹ́ sáré kakínì kẹ́lẹ̀ mọ̀ pé Donald Trump ó mì business. Ó mì ní láti lè jẹ́ káwọn ọmọ Yorùbá kó olùkọ́ ẹ̀rú. Ẹ wá gbọ́ o, breaking news. US President Donald Trump has dropped another explosive statement to the Nigerian current president, Bola Ahmed Tinubu. Second paragraph. Trump, Tinubu was the one who reported Christian prying in 2014. I have just approved his own petition. Tinubu asked the White House to invade Nigeria in 2014 over Christians prying
I have just approved his own request under his government. Ṣé ó yẹ yín ẹ̀yin àti bàbá seven paragraph yìí o a dẹ̀ ṣe lọ bí abi 7, 8, 9 paragraphs. Ẹ jọ̀ọ́ ẹ bá a kọ̀ túmọ̀ paragraph tí mo kà yẹn ẹ bá a kọ̀ túmọ̀ ẹ̀ sí comment section. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ gbogbo wa ó níbi tí fídíò yìí lọ. Alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kó mọ̀ pé anybody tó bá sọ̀rọ̀ on earth lẹ́yìn yìí tí ó bá ti jẹ́ olóyè Sunday Igboho bàbá Akíntóyè kó wà in the midst of àwọn ẹni yẹn kò sí bí wọn bá ṣe tóbi tó tọ́ lágbára tí wọ́n wà influencers tó we don't know them, they are not our representative for now. Our only representative remain olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà and our father distinguished emeritus merited distinguished loyal royal honest integrity dependable independent professor Adébánjí Akíntóyè Stephen. Daddy, may your days be long, sir. Now ká bọ́ síbí báyìí. Now mo fẹ́ wá bí mo kà kàdé ni okay good. Wọ́n ní bàbá Tinubu ní káwọn invade Nàìjíríà ní 2014 torí pé àwọn olóyìnbó Fúlàní tẹ̀rẹ̀sì wọ́n ń pa àwọn onígbàgbọ́ ìfẹ́ fi English kàkínì wọn ọ̀pọ̀lọpọ̀ kọ́ wà mẹ́tẹ́ pé tí n bá fún èkó kásìkà wọ́n lè gbégilé wọ́n á mọ̀ pé wọ́n ń jáfúdàgbàrà ọ̀pọ̀lọpọ̀ àwọn social media ni wọ́n ti gbà bọ̀dé débi pé wọ́n ti ẹ̀fẹ́ jẹ́ kí wọ́n gbé ọ̀rọ̀ gbogbo everybody tó bá ti wá from Nigeria wọ́n fẹ́ ọ̀gbìn ìsìta at Africa as a whole. Can you imagine that? Àfẹ́ tó wá fẹ́ NCC tó bá wà bọ́dà. Now President Trump wá sọ wípé ohun tó wá fẹjọ́ ẹ̀sùn ní 2014 àwọn tí wá fẹ́ approve ẹ̀ fún ìjọba tí wọ́n báyìí nísìn. Get ọdún Trump sọ́nbẹ̀ yẹn jẹ́ ń túkà. Trump was the one Tinubu was the one who reported Christian pie in 2014. I have just approved his own petition. Pé òun ṣe buwọ́lù sí ni. Bàbá Tinubu asked the White House to kógun wọ Nàìjíríà ní ọdún 2014 about 9 years ago tí màá ṣe mistake over Christian pie. I have just approved his own request under his government. Pé àwọn ti fàṣẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n sọ yẹn fún ìjọba tí wọ́n yìí. Now, United States President Donald Trump has dropped another exclusive statement revealing that Nigerian current President Bola Ahmed Tinubu once petitioned the White House in 2014 accusing the then Nigerian government of committing genocide ní ìtakò àwọn onígbàgbọ́ against Christians, kí lè sọ sí yẹn. Ìyẹn lè fi máa mọ̀ pé àwọn bàbá wa yìí wọ́n mọ tó ń lọ jù wá lọ. Ọkọ̀ choose àti wà níbi tí wọ́n wà ní. Now ẹ̀wùkọ́ táwọn tí ẹni sọ sílẹ̀. Now wọ́n ní ohun tó wà nínú petition tí bàbá Tinubu kan gbà yẹn òun ni pé genocide against Christians 2014. Àwọn tá à ń pariwo 1940 amalgamation gan ní 2014 yẹn ọ̀pọ̀lọpọ̀ wa gbọ́n tiẹ̀ tí ìrònú nǹkan tó jọ mọ́ kájà fún lù. Yes. Ní ilé fi máa mọ̀ pé nǹkan tá à ń jà fún ọmọ ó lágbára o. Wọ́n mọ̀ nǹkan tá à ń jà fún wọ́n mọ̀ má tẹ̀lé nǹkan tí a sọ. Now ó yá máa gbẹ́lì lọ.
US President Donald Trump, you know, okay, no, sorry. Trump said in 2000, Trump said, hyphen, in 2014, Tinubu and his APC people, not only Tinubu, Tinubu àtàwọn APC. Sorry. Tinubu said in 2014, Tinubu and his APC people submitted a petition to the White House saying àwọn onígbàgbọ́ were being pied on a daily basis ní Nàìjíríà. Anyone a Christian information, Christian genocide, they begged America to act. I have just approved that same request under Tinubu own government. Isn't that something? Donald Trump ló ń béèrè yẹn o, èmi kọ́ ló ń béèrè o. Isn't that something? Now, ó tún wá tẹ̀síwájú, wọ́n ní he continue, it is funny, the same man who cried to us for help back then is now sitting in the same seat he accused of genocide. And guess what? I just signed the very petition he brought then. That justice, that is full circle. Only I just signed the very petition he brought. Full stop. That's full circle. Because also you hear me pyramid of that. I don't know. Trump speaking with his usual boldness. Trump speaking with his usual boldness said in 2014, Tinubu and his people begged the United States to kógun wọ Nàìjíríà. Kógun wọ Nàìjíríà. Yeah. Ẹ̀ka sáré dìde. Bàbá wa. Àwọn tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá bojú komi ní dábí ariwo àṣẹṣẹ́rẹ́ ògbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò. Bó bá rí bí ògògò ṣiṣẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ̀ ẹyọ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Adékúnlákówọ̀ ní jìgàjìgà bí ẹkùn. Akọnabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú. Gbogbo ayé bá gbóná lálálá bí iná ìlérí táwọn ìyàwó bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀. Olóyè Máyégún Adékúnlákówọ̀ sùn òróró sùnmọ̀lú lórí ọkiri ojú ọmọ fún àkókò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fìdí ọ́ gbèsè láyé fi kẹ́ ìwọ ní tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ gbogbo ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde kò sí olóyè Máyégún Adékúnlákó gbogbo ara kìkì o abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọ̀nà lọ a kìí kórè olóko ní ògún ìwọ ló rẹ̀ yóò ká rẹ̀ ló kọ́ lọ́lọ́. Ẹ káàbọ̀ padà yín ìyẹn wa náà bàbá Máyégún lẹ ti gbọ́ ẹ̀ ìwọ tó bá fẹ́ di ọmọkùnrin ó fẹ́ jìyà ó fẹ́ gbogbo àwọn àgbà ẹ̀yọ́nú ayé ó fẹ́ yẹ kó yà kúnra ayé ẹ̀ àwọ̀rò àfàrò anything that has to do with spirituality ẹ pè bàbá Máyégún ó fẹ́ tẹ̀ fani ó fẹ́ bọ̀ fani ó fẹ́ fìdí ìgbẹ́lẹ́ mi ó fẹ́ bọ̀ ẹgbẹ́ mi ó fẹ́ gbọ́ anything ẹ pè wọ́n they deliver all over the world olùyàyà gbàgbé ẹ̀ mo ṣe business lọ síwájú gbàgbé ẹ̀ this is the solution. Má sọ mi èyí wọ́n rí bọ̀ iṣẹ́ tó dáa tó ń ṣe kò jẹ́ lè stop àti máa polówó wọn. Báwọn Yorùbá ṣe ń dúpẹ́ lọ́wọ́ mi ní mi dùn yes àti ìrora làwọn tó dúró ìjọ ìjìnà ló ń ṣe. Now ẹ ká padà sí ìkàtí ń lọ. Ẹ jọ̀ọ́ ẹ má bínú tó yọ lọ́hùn ẹ ká sáré dé òkè ọ̀hún so that ká lè compile gbogbo ẹ̀ papọ̀. Mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní play video sí what ẹ ká sáré débẹ̀ ẹ kí n má bínú. Láàlá bíi
bitter tea ẹkùn tí wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú. Ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ ẹ̀ sì yàgbànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver. Ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún láàtì. Ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa. Láàlá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga. Ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀mí tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètọ̀ tí a mọ̀ sí prostate cancer. Gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá. Òun ni láàlá abá bitter tea yóò bá wà dáadáa. Ìṣòro ara yóò ń bọ́. Láàlá bitter tea. Òun ni ká ẹ pé ra láti wáyé gbòógì láàlá bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí. Ẹ méjèèjì wọn lórí àwọn WhatsApp numbers yìí. +447-452-527-137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kan jẹgbọ̀n lọ́wọ́ láàlá bitter tea gbèrà orí àtọ̀ ọbẹ̀. Ẹ káàbọ̀ padà ènìyàn wa. Now àti yọ gbogbo ìpolówó ọjà kúrò ní fídíò báyìí. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Mo ní arábìnrin kan wà tí bàbá Tinubu tó náà sọ̀rọ̀ kan fún òun. Ẹ̀ka jòkẹ́tì kí a jọ gbọ́ pé tí àwọn bá ṣe ní tìbí ọ̀rọ̀ security pé wọ́n máa pa àwọn inú ìgbàgbọ́ ẹ̀ka jòkẹ́. However, to be very, very serious, when he begged me, and Falake begged me to go into the campaign council, I rejected. They know that. I didn't want to go into the campaign council. But they begged me. Tinubu, it's still ringing in my ear. In the name of Allah, Ajia, in the name of Allah, accept this appointment. I said, sir, I will not accept the appointment until you tell me what you have for us up north. He invited me to London. I went to London. I sat with him for 2 hours. Most of the time he was sleeping. I asked him what he had for us up north because we have extremely serious security problems. He told me that he didn't have anything. I said, sir, you mean that you want to be president and you don't even have a blueprint? He said he doesn't have a blueprint. He doesn't have a blueprint according to him because if I have a blueprint, I'm quoting him now, then I might be killed. And because I will be stepping on too many toes. I said, sir, in that position that you are looking for, you don't think of death. You don't think of assassination. Anyway, that is gone. But I've been vindicated yesterday. Nigerians have been suffering for over a year for lack of fuel. And more Nigerians are going to suffer and are already suffering for the fact that they get a very short notice and make the new notes unavailable. So Nigeria now will have to resort to trade by barter. Tinubu did not say anything. All he's thinking of is the bullion van that has been made available for him to buy votes. I've been vindicated. Alhamdulillah. All right. Well, thank you. And you know, sir. Yes. Yeah. So what I'm trying to say is this: Nigerians should be focused. We have a very, very serious problem. Nigeria is at the brink, especially as it concerns security. You must have an enabling environment in order to do anything. So you cannot take someone that is virtually senile and another person that has been associated on several occasions with funding terrorism. That is Kashim Shettima. Kashim Shettima, we should not forget, Kabiru Sokoto. Kabiru Sokoto was one of the most wanted terrorists, and he was found and arrested in his house. Let us understand and let us not forget, this terrorism, this banditry, this carnage is not just happening by mistake. It's a multi-billion-dollar industry. A multi-billion dollar industry because it takes a lot of money on defense budget. It has a lot to do with the sale of drugs. It has a lot to do with mining and illegal bunkering and illegal and illicit mining.
And look at the areas that are generally affected by this. Take the northeast, for instance. In the northeast, you have the blue diamond. That is a strategic mineral. You have oil at the Chad Basin that is being explored right now, but illegally. You have Zamfara. If you go to Zamfara, Zamfara has more gold than Ghana. Zamfara's gold is being traded in Dubai and other parts of the country. There is a market called Nigerian gold in Dubai. Go and check. So who is doing this mining? Most times they are the governors, the people in power. They are the ones doing it in connivance with foreign mercenaries. Can you remember? Have we forgotten when they said there is a no-fly zone in Zamfara? Why should there be a no-fly zone? There isn't even an airport in Zamfara, but aircrafts land and they take off from Zamfara. And let me tell you something else. In Zamfara, every container that comes from China ends up in Zamfara. You know why? Because in Zamfara, the soil in Zamfara has all the strategic mineral that you can think of. So when the containers come in from China, they land in Zamfara, and a bag of Zamfara soil is today sold at 5,000. So they need to displace the people to allow them to continue with their mining. I mean, it's multifaceted. And these are people that one has been severally. So now. Iṣẹ́ ti pààrọ̀ ọwọ́ Yorùbá World Media gbàgbára ọ̀tún bẹ́ẹ̀ ni Yorùbá World Media tún ti balẹ̀ bí ẹ̀ràǹdẹ̀lẹ̀ ó ti gbàgbára ọ̀tún látàrí níní adarí tuntun àjá balẹ̀ ìyẹn kọ́wé Làmídì Àkànbí tí gbogbo èèyàn mọ̀ sí yágbóyájú ọkùnrin púpọ̀ tòun ti dákejì wọn Àṣàkẹ́ TV Yorùbá World Media ti ṣe tán láti mọ̀ fún yín láwọn òròyìn alárànbarà gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá World Media káàkiri àgbáńlá ayé àtẹ̀yìn olólùfẹ́ Yorùbá Nation nílé lóko lódò àtìlẹ́yìn òdì ẹ máa pe alága Yorùbá World Media sórí nọ́mbà yìí báyìí +971 5252 61442 tàbí 0811 592 7048. Bákan náà lẹ́sìn tún lè tẹ̀lé wọn lórí wẹ́bsáìtì www.yorubaworldmedia.com. Ẹ tún wá wọn kàn lórí ímeèlì info@yorubaworldmedia.com. Ẹ tún lè subscribe lórí YouTube Yorùbá World Media YWMO. Ìtẹ̀síwájú ló jẹ wá lógún fúnlẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ èèyàn wa. Ẹ̀yin tẹ́ bá kó dípò máa bọ́ sí ìpele tó kàn. Ẹ̀yin tẹ́ bá ní polówó ọjà tàbí ẹni kọ̀ọ̀kan tẹ́ fẹ́ bá wa sọ one way or the other ìyẹn Masbi TV ni Masbi TV channel. Ẹ kò wá sórí +234 81 76 03 4216 081 76 03 4216 WhatsApp lórí tàbí +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 WhatsApp lórí. God bless you all.